Aha! Ó ṣẹlẹ̀. Ètò lẹ́tọ̀ yẹn o, ètò nìyẹn. Àlẹ́tọ̀ lẹ́tọ̀ yẹn o, ètò nìyẹn. Fàájì ló gbọ́dẹ̀ lópin ọ̀sẹ̀ lórí Láyọ̀ La Wà online radio. Ọ̀rọ̀ fẹ́ mo lè sìn látọ̀pẹ̀tọ̀ lọ́mọdé pẹ́ lágbà ẹ̀kú kalẹ̀. Ètò lẹ́tọ̀ yẹn o, ètò nìyẹn. Nínú pọ̀mọ́ ọ̀gá làbúkẹ́ èmi mọ̀ yẹn. Ìpínlọ̀ba níbi kádàtọ̀ o, ó jẹ́ ti káde táyé sọ̀rùn o. Kò sí kinní kan ọ̀gá ni rẹ̀ nínú ká ṣe epo iye méjì kọ́ o. Ọ̀gá lálá kan ó dá mi lójú lọ́jọ́ tó ti ń ṣepo kàyéfì ní èpo aládùn. Kò sẹ́ni tó lè fi ṣe rẹ́sì jẹ, Àkànbí máa bọ̀ lọ à ń gbádùn ẹ̀. Ẹ̀fọ́ ń kọrin ń fohùn tó dùn pé ọmọ Ádámù ìfẹ́ gbọ́ sétí. Tọ́ bá gbọ́ sétí fèjì náà ni tẹ̀mọ́ tẹ̀wọ́ ń ṣàdúrà fún ẹ. Sàdíà ló lo ohun tó dùn yìí. Àgbẹ̀dẹ̀gbẹ̀yọ̀ Babátúndé ọ̀tá òní ohun náà jẹ́. Ẹ̀mú bẹ̀rẹ̀ ìmọ̀ràn lágbàdé. Délékè lọ́jọ́ sàmì àṣẹ o, ọ̀rọ̀ ọmọ ọba. Ètò lẹ́tọ̀ yẹn o, ètò nìyẹn. Àlẹ́tọ̀ lẹ́tọ̀ yẹn o, ètò nìyẹn. Fàájì ló gbọ́dẹ̀ lópin ọ̀sẹ̀ lórí Láyọ̀ La Wà online radio. Ọ̀rọ̀ fẹ́ mo lè sìn látọ̀pẹ̀tọ̀ lọ́mọdé pẹ́ lágbà ẹ̀kú kalẹ̀. Ètò lẹ́tọ̀ yẹn o, ètò nìyẹn. Ẹ máa káàbọ̀ sórí ètò yìí. Fàájì òpin ọ̀sẹ̀, ètò bàbá ètò. Tá a bá porí akọni àfidàhalẹ̀ gàràgà. Àìṣe bọ́ba náwó ẹ̀ ló ń ṣètò. Ọmọọba Olúfẹ́mi ọ̀rọ̀ fẹ́mi o. Ẹ máa bọ́ kó sì ṣòro àwàdìyẹ ń gbádùn ẹ̀. Ẹ wá nǹkan jòkólé ẹ jòkólé nǹkan. Fàájì òpin ọ̀sẹ̀ ti gorí afẹ́fẹ́. Lórí Láyọ̀ La Wà online radio. Wọ́n kì í dàgbọ́ ẹ má ṣe yẹn o. Kára ilé sọ fara oko. There is love sharing. Ẹ share program yìí. Ẹ create watch party. Ẹ pín kó kárí. Ẹ má dàgbọ́ ẹ má ṣe yẹn jọ̀wọ́ pín kó délé kó dóko. Tọrọ wà entertaining. Yes. Ó wà educating. Bó bá ṣe wù ní là á lóyìnbó ẹni o. Ó wà motivating. Àwàdà lọ́lọ́kan òjọ̀kan o. Àtàwọn philosophical talks wọ̀nyẹn o. Ọ̀rọ̀ ìṣítí ẹ má fi ṣeré ẹ kíyèsí fàájì lásán kọ́ o. Ètò lẹ́tọ̀ yẹn o, ètò nìyẹn. Àlẹ́tọ̀ lẹ́tọ̀ yẹn o, ètò nìyẹn. Fàájì ló gbọ́dẹ̀ lópin ọ̀sẹ̀ lórí Láyọ̀ La Wà online radio. Ọ̀rọ̀ fẹ́ mo lè sìn látọ̀pẹ̀tọ̀ ọmọdé pẹ́ lágbà ẹ̀kú kalẹ̀. Ètò lẹ́tọ̀ yẹn o, ètò nìyẹn. Ètò fàájì òpin ọ̀sẹ̀ yìí ó ta lẹ́nu èyí dùn púpọ̀ ó kẹ́ bó yẹrí. Àwàdà lọ́lọ́kan òjọ̀kan o. Ẹ má fi ṣeré fẹ́ mú tẹ́lẹ̀ sìn.